ọkọ̀ reluwé kọlu kẹ̀kẹ́ mọ́rúwá òkú sùn. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá kan wáyé ní agbègbè Dogon Karfi ní oríta tí ojú òpó reluwé àti ọkọ̀ ti pàdé ara wọn nílùú Jos, gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Nígbà tí ọkọ̀ reluwé kan padà bọ̀ láti ìlú Bukuru ló kọlu kẹ̀kẹ́ mọ́rúwá náà tí èèyàn méjì sì pàdánù ẹ̀mí wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Bákan náà ni èèyàn méjì míì tún farapa yánnayànna lásìkò ìjàmbá náà. Agbẹnusọ àjọ tó ń rí sí ọkọ̀ reluwé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ti Jos, Adamu Abdullahi, ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ Ìṣẹ́gun nígbà tí awakọ̀ kẹ̀kẹ́ mọ́rúwá náà ń gbìyànjú láti sá eré kọjá ọkọ̀ reluwé lẹ́yìn tí wọ́n kì í ní ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ pé kó má dán wò. Ọkọ̀ reluwé wá ń bọ̀ láti ibùdókọ̀ Bukuru nígbà tó dé sí Dogon Karfi tí yóò ti sọdá. Kẹ̀kẹ́ mọ́rúwá kan ni kò ní sùúrù kí ọkọ̀ reluwé náà kọjá tó fi gbìyànjú láti kọlù tí ọkọ̀ reluwé náà sì gbá dànù. Èèyàn méjì kú lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí èèyàn méjì sì farapa yánnayànna tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn báyìí. Ó fi kún pé àwọn òṣìṣẹ́ àjọ NRC máa ń wá ibùdó àti sọdá yìí lóòrèkóòrè láti bá àwọn awakọ̀ sọ̀rọ̀ àti láti dẹ́kun ìjàmbá tó bá fẹ́ wáyé. Ẹ̀wẹ̀, wọ́n ní awakọ̀ tó fa ìjàmbá yìí ni kò gbọ́ ìmọ̀ràn tó sì tún kọ̀ láti ní sùúrù fún ọkọ̀ reluwé. Awakọ̀ kẹ̀kẹ́ mọ́rúwá àti ọkùnrin míì ló pàdánù ẹ̀mí wọn. Obìnrin méjì farapa yánnayànna tí wọ́n sì ti wà ní ilé ìwòsàn fún ìtọ́jú. Àwọn aláṣẹ ti ké sí àwọn awakọ̀ pé kí wọ́n máa ní sùúrù lásìkò tí wọ́n bá rí ọkọ̀ reluwé. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.